ọ̀rọ̀ yìí ti dojú ọ̀rọ̀ yìí ti lẹ́tìkẹ́ ẹ̀yin èèyàn mi. US Congress wọ́n ti pín yẹ́lẹ́yẹ́lẹ́ o lórí ọ̀rọ̀ Nàìjíríà. Yes, Nigeria situation ti pín US Congress yẹ́lẹ́yẹ́lẹ́. Àwọn kan kò rí bẹ́ẹ̀, àwọn kan kẹsẹ̀ báyìí bí ẹja sandini ni o. Ó ti dojú ẹ̀. Bàbá Tinubu information ti ń lọ káàkiri, gbogbo information tá à ń pàṣẹ sí yín. Àwọn military, àwọn nọ́dẹ́nà, wọ́n ń ṣe meeting lọ́wọ́lọ́wọ́ burúkú. Mo ní wọ́n sọ wípé nǹkan tó máa heavy fẹ́ ṣẹlẹ̀ láìpẹ́. Ẹ rò wípé rí ni bàbá yìí sáré 2027 my foot. Wọ́n láwọn military fẹ́ take over. Ẹ rò pé rí ni. Okay. Ẹja sáré dọ́dọ̀ àwọn US. US Congress split over Nigeria CPC designation. Lawmakers, religious leaders, United States Department officials, and witnesses were divided in their views as the United States House Foreign Affairs Subcommittee on Africa on Thursday held an open hearing on President Donald Trump's redesignation of Nigeria as country of particular concern over alleged Christian genocide. Following the redesignation, the president threatened that the U.S. military will enter Nigeria guns a-blazing to completely wipe out the Islamic terrorists who are committing this horrible atrocity. Òun ló ń gbọ́ yẹn. Àwọn kan báyìí nínú US Congress tán ṣe meeting yẹn, ó ti wà wí pé meeting yẹn máa wáyé lánàá. Ìwọ tó bá ń wo àwọn fídíò lọ́dọ̀ Ọ̀dára, mo ti ṣàlàyé yẹn fún ẹ. So, gbogbo kinní yẹn báyìí, ó ti dàrú, ó ti di ṣe àtàyànyàn. Àwọn kan kò rí báyìí, àwọn kan kẹsẹ̀ báyìí bí ẹja sandin. Àwọn kan ní yes, ká lọ rescue wọn ní Nàìjíríà. Òun ni situation tó wà lẹ́kan tó pa wá tán. Àwọn kan ní no, tẹ́ ẹ bá lọ Nàìjíríà, wàhálà yẹn á ṣẹ̀ṣẹ̀ wá bẹ̀rẹ̀. Ẹ ṣe kúkú máa bọ̀ tó bá fi dídá tèmi. Ẹ ṣe kúkú máa bọ̀ kí wàhálà yẹn torí wàhálà àbí wọ́n ti ajáki Nàìjíríà, bó mọ̀ kan ti ajáki Nàìjíríà. Kí wọ́n dẹ̀ lé bàbá Tinubu kúrò lásán villa lókù kan ajáki bàbá Tinubu. Àbí ọ̀rọ̀ yìí ò fẹ́ yé bàbá Tinubu. Ṣé bàbá Tinubu ò mọ̀ kan ti ajáki Nàìjíríà ni? Jókòó síbẹ̀ kẹ́ máa wo politics ẹ wá gbọ́. God bless you. Elijah Bamidele Lokolo is my name. I want to give this prophecy. This is a prophecy. And I want everyone that is going to watch this video to save it. Because you will later come back to this video. I've given this prophecy before. I want to repeat it again. I just came back from a prayer mountain yesterday. I've been on the prayer mountain since on Monday. The Lord said I should send this message straight to the President of the Federal Republic of Nigeria, President Bola Ahmed Tinubu. I saw military taking over the Aso Rock. I am seeing military taking over the Aso Rock. I am seeing soldiers taking over the Aso Rock. I gave this message before. The message repeated himself again. Let it not be recorded that it was in the regime of Chief Bola Ahmed Tinubu that military took over Aso Rock. What happened in Burkina Faso is about to take place in Nigeria. What happened in Burkina Faso is about to repeat itself in Nigeria. Mr. President, please, this is the time you need to act. I told you in this house. They'll be killing some generals. Tinubu, maybe you are ready for this. America is going to strike Nigeria territory in the next 2 weeks. Their ship is is in Nigeria. If you don't work on this matter of insecurity, I told you here, I said that a school will be attacked. They will kidnap students. Yes, sir. Here, inside this church. It happens. Sir. Act before it's too late now. So Tinubu, don't sleep. Oh. They will use insecurity to fight your second time, and you've never seen anything. The UK you want to parley with now, they will fight you. I'm warning you now. I'm warning you. I'm warning you. There is fire on the mountain. I repeat again. Likewise, this insecurity, don't let it extend to America. They are ready. They took over your government through this. Oh God. Bàbá Tinubu, ọmọ olódórin, ẹ pẹ̀lẹ́.
ẹ̀lẹ́ ẹ jọ̀ọ́ bàbá Tinubu àwọn wo gan-an ni wọ́n fi yín lọ́kàn balẹ̀ pé kò sí kankan tó lè ṣẹlẹ̀ èèwọ̀ nínú ẹ̀yin religious leader àtẹ̀yin politician àtẹ̀yin boys bàbá Tinubu lẹ́ gbé wọn ní gógó because ó dẹ̀ pé wọ́n gbé yín gógó ni o bàbá Tinubu lójú ayé yín bẹ́ẹ̀ ṣe lẹ́sìrọ́ǹgì kakara kakulé bàjẹ́ wọ́n dẹ̀ ajáàkì Nàìjíríà mọ́ yín lọ́wọ́ àbí bàbá Tinubu ọmọ ẹ̀pọ́n ti ajáàkì Nàìjíríà ni mo ní ẹjá bàbá Tinubu lẹ́ẹ̀kan náà ibi tó ti lè dùn wọ́n ká ẹ lè mọ̀ wípé àwọn wọn sì wà life ẹ̀dẹ̀ ṣú ọ̀pẹ́ jẹ́ ràn lára bàbá yìí ṣẹ̀dẹ̀ ṣú ẹ̀ pé èèyàn sì ni bàbá Tinubu wọ́n ti ẹjá kí ìjọba wọn láti ìgbà tí mo ti ń jẹ́ Yorùbá tí mo ti ń jẹ́ Nàìjíríà tí mo ti jẹ́ ìkan lára àwọn Nigerians wọ́n ti ń ṣe ìjọba ní Nàìjíríà mi ti rí useless government ibi tí bàbá Tinubu rí bàbá Tinubu government yín ìjọba yín ti become a nuisance kò wá lórí kò nídìí ó ti di ṣeréṣeré ó di gbàǹtú ẹ̀yọ̀ kò wá sí ìkankan tó lọ straight ńbẹ̀ everybody kí ni mo ti ẹ̀ sọ nígbà táwọn customer dáadáa àwọn ọmọọṣẹ́ yín àwọn boys yín àwọn boko àwọn terrorist broad military àwọn military terrorist ókè oṣù ròyìn pé ní àmì Nàìjíríà terrorist ló kún bẹ́ẹ̀ wọ́n ti ajáàkì Nàìjíríà ẹ̀tí ẹ̀mọ́ kankan military àwọn terrorist wọ́n ń bọ̀ nǹkan tó kù báyìí tẹ́fì máa believe pé ti ajáàkì Nàìjíríà ò nítorí wọn tí ìsọ́gàn bàbá kúrò ní Aso Villa very small ẹ má wọrí ó máa tó ṣẹlẹ̀ mo ní wọ́n sọ wípé something very terrible ó fẹ́ ṣẹlẹ̀ ṣùgbọ́n mo rí ní ìrí wípé ọkàn bàbá Tinubu wà balẹ̀ pé wọ́n ní extra kìíní kan síbì kan àbí ẹ pẹ̀lẹ́ jàre bàbá olódò orin ẹ pẹ̀lẹ́ sà mọ̀mọ́ rẹ̀ mi Tinubu ń kọ́ torí àtìgbà tó ti ń pé wọ́n kidnap children bí àwọn náà sọ wípé wọ́n bí 240 million bó tilẹ̀ jẹ́ wípé wọn ò mọ iye population ọmọ tán náà bí as mother of Nigeria wọ́n wá kó ọmọ lábẹ́ ẹ̀yìn láti jọ́tọ́ tí kó wọn àti ẹ̀wà gbé nǹkan kan látẹ̀dẹ̀ yín ó ti dá mi lójú wípé màmá rẹ̀ mi Tinubu ṣe wà ìkómà ní à ń béèrè ní àrókúrò yín ìgbà àbí báwo nìyẹn ó ṣe máa kọ́ ọmọ lábẹ́ èèyàn tẹ̀yìn ò wá nítara ìgbà ayé Jonathan gbogbo pattern tó ń ṣẹlẹ̀ ṣé o ti gbàgbé ni the same pattern ni ṣé o ti gbàgbé ayé Chibok girls mama patient na only you waka come mama patient it's alright e good o e no good o e no good o e no good o ṣe bá tiẹ̀ gbọ́ bá mama patient ti tara bí ya mọ́ no wonder tí màmá ní bọ́n bá tiẹ̀ dáṣe wọn kọ́ má dìbò àwọn ò lọ Aso Villa mọ́ tí ìyàwó bàbá Tinubu ilé mi wá rí láyé mi àbò rírò ẹ̀rí ni láti jọ́ tó ti kidnap ọmọ orí wọn kọ́ wúkọ́ pú bàbá tí mọ̀mọ́ ti wà ń kọ́mà. wọ́n ti hijack ìjọba bàbá Tinubu kì í ṣe military terrorist ní ibi tí Nigeria government délé ní kò sí original military kankan mọ́ bóyá náà wọ́n 1% gbogbo àwọn torí tó wà nù army Nigeria every country every state tó bá wà terrorist ni wọ́n the only thing kó tó dẹ̀kù náà ni wọ́n ti gba Nigeria mọ́ bàbá lọ́wọ́ kí wọ́n dẹ̀ lọ Aso Villa kọ́ dẹ̀ sọ́ngọ̀ bàbá jáde kọ́ dẹ̀ láwọn ti take over o kí gbogbo nǹkan tó rùn ó dẹ̀ tán lẹ̀ ló bá tán ṣùgbọ́n bàbá Tinubu ọ̀dájú grandpa nìyí o pẹ̀lú gbogbo ìrìnkèrindò tó ń ṣẹlẹ̀ nínú Nàìjíríà tó jẹ́ pé situation Nàìjíríà gan ò jẹ́ káwọn western world gan ó lọ́wọ́ ìfọkànbalẹ̀ lórí òróró bàbá sì ń ráyè wo gbogbo iná ibi tó rán iṣẹ́ burúkú tó rán Wike àti Kankaso àtàwọn tó kù kí wọ́n lọ da fìdí pirú wà máa gbọ́ o àbó òrìbọ́kàn wọn ṣe balẹ̀ ni inú wọn dùn orí Wike machineries tó bad ẹ̀rí Kankaso wọ́n ti sẹ́ẹ̀tì kínní yẹn nínú PDP Congress kẹ́dẹ̀ máa wò ṣe fẹ́ gbọ́ gbogbo àwọn political party Nàìjíríà olórí burúkú ni wọ́n ò sínú ènìyàn ìwọ tó o bá jọmọ Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ tó báyìí lọ sọ wípé party kan o lọ ń jà fún party kan ayé ò ń sọ wípé Labour Party ló máa bẹ́tà àbí PDP àbí APC àbí ADC àbí olórí burúkú party gbogbo tán kó jọ ajẹ́gbọ́rọ̀ tó wà lẹ̀ yóò tí ì yé ẹni o ò gbádùn o nǹkan ti ṣe ẹ́ mẹ́wàá ti ṣe ẹ́ because it is not about political party ṣó ti gbàgbé pàwọn tó wà PDP ló sá lọ APC àwọn tí APC ló wà Labour ló wà ADC gbogbo wọn they are the same it is not about political party ọmọ Nigerians
Our youth, Gen Z, forget about Nigerian political party. Leave them with their political party. It is about us. What are we going to do? Sheki gbogbo waka posita ni ka face the government in Nigeria. Konye pawamo. Let us open our mouth and call upon the whole wide world to come to our rescue in Nigeria. Nigerian government are sacrificing Nigerian citizens for the terrorists. Leave political party alone. Kò tí ì tán síbẹ̀ o. Ṣó ti gbọ́? Ìwọ tó bá jọ máa pọ̀ gbogbo àwọn tí wọ́n jẹ́ leader kankankanka. Wọ́n ti lọ arrest wọn o. Ṣùgbọ́n before then, wá gbọ́ fídíò yìí. Ìwọ tó bá salápàdé fídíò yìí, dákun máa share rẹ̀ pátápátá kó kan gbogbo àwọn máa jí wa ní lára pátápátá. Ẹ ti rí ẹjọ́ tí wọ́n dá fún Nnamdi Kanu. Ẹ mọ̀ pé a máa ń ṣe no movement ní Owerri. Wọ́n ṣe lóní China. Because of Kanu náà ni o. Wọ́n fi máa sọ pé kò sí movement o. Ẹ wá wo ẹjọ́ tí wọ́n dá fún báyìí nísìn. Ẹ mọ̀ pé ọmọ Yorùbá ló dájọ́ fún. Ẹ dẹ̀ mọ̀ pé àwọn people yẹn wọ́n nífẹ̀ẹ́ wa tẹ́lẹ̀ already. Ẹ mọ̀ tójú wa mọ́ rí bẹ́ẹ̀. Ẹ dákun ẹjọ́ tó dé dá fún Nnamdi Kanu. Wọ́n padà máa retaliate ẹjọ́ yẹn lọ́dọ̀ wọn o. Gbogbo àwọn máa jí wa ni. Ẹ jẹ́ ká ṣe kí ni? Ẹ jẹ́ ká gbọ́ very vigilant. Ẹ rí pé mo ṣe fídíò yìí mú òkun. Because bí mo ṣe wà ní mo ṣe wo fídíò yẹn, mo ti ro igba lọ. Mo mọ̀ pé àwọn ọmọ yẹn máa padà ṣe mẹ́mẹ́. Fáyà tá a jẹ́ Yorùbá, àgàgà bá tá a jẹ́ Nigeria driver, tá a máa ń wá sílùú wọn. Ẹ dákun, ẹ jẹ́ ká máa wọ́ọ̀sì o. Complain ó sẹ́ndì wa lọ síbi tí ìyá àti bàbá wo sí. Àwọn òní kọjá Èkó, ẹ̀mí tí wọ́n á sẹ́ndì lọ́bẹ̀ o. Ẹ jẹ́ ká máa wọ́ọ̀sì. Igbó tó bá ṣe pé tí Èkó kọ́ fẹ́ lọ movement ilẹ̀ Yíbò báyìí. Kọ́kọ́ páàkì sọ̀rọ̀ ẹ̀nà, kọ́kọ́ wo nǹkan tí ó ṣẹlẹ̀ lọ́la. Public safety information. Kọ́kọ́ páàkì síbi tó bá wà, kọ́kọ́ wo nǹkan tí ó ṣẹlẹ̀ lẹ̀ Yíbò lọ́la. Torí táwọn ọmọ yẹn máa dẹ́wò. Àmọ́ o. Ẹ̀dẹ̀ mọ́tọ́ máa fojú wárí owó tó bá salápẹ̀dé fídíò dákùn máa ṣí ààrẹ o. Wọ́n à ní fi òkú wa ránṣẹ́ lé o. Wọ́n à ní fi ẹ̀jẹ̀ wa. Wọ́n à ní fi rúbọ Nàìjíríà o. Ọláìdé Ọlábánjí lórúkọ mi. Ọmọ bíbí ìlú Kwara ni mí. Àti ìyá àti bàbá ń já sí pé ọ̀ríjínà ọmọ bíbí ìlú Kwara ni mí. Mẹ́sẹ̀jì yìí lọ sọ́dọ̀ gbogbo àwọn ọmọ bíbí ìlú Kwara jákèjádò àgbáńlá yìí. Especially ẹ̀yin tẹ́ ń bọ̀ wá látòkè òkun. Tẹ́ ń bọ̀ wá sọ́dún December nílùú Nàìjíríà. Ẹ̀yin tẹ́ ń gbé kó gbogbo ibikíbi tó wù kẹ́ ẹ lè máa gbé ẹ dákun torí Ọlọ́run. Ẹ̀yin lẹni mẹ́sẹ̀jì yìí. Gbogbo especially ẹ̀yin tẹ́ jẹ́ ọmọ bíbí ìlú Ìgbò náà. Látọ̀fà, Àjàṣẹ́ Èpo, Àgbámú, Sanmọ́ra, Òró, Ìgbàjà, Òkè Ọdẹ, Èdìdì, Sanmọ́ra, Ìjọmú Òró, Òkè Onígbín, Ìgbẹ̀sì, títí tó fi dé Òmùaran. Ẹ̀yin lẹni mẹ́sẹ̀jì. Gbogbo ibikíbi tó wù kẹ́ lè mọ́ gbé Èkó ni ẹ dákun torí Ọlọ́run. Ní píríọ̀dù tá a wà yìí ẹ má wá sílé ọdún ní December yìí. Torí ìṣe wa ni, àṣà wa ni. Gbogbo wa la máa ń kúrò níbi tá a bá ń gbé, tá a máa wá ń ṣọdún ní every December. Bá a ṣe máa ń ṣe nìyẹn ní Ìgbónà. A máa wá ṣọdún pẹ̀lú àwọn ẹbí wa tá a fi lẹ̀ nílé. Àmọ́ lásìkò tá a wà yìí ẹ dákun torí Ọlọ́run ẹ má wá sílùú Kwara. Ẹ jìnnà sílùú Kwara lásìkò tá a wà yìí. Àwọn Fúlàní agbébọn rìn wọ́n ń ṣòro bí agbọ́n nílùú Kwara lásìkò tá a wà yìí. Bẹ́ẹ̀ bá dé ìlú Kwara lásìkò tá a wà yìí bó bá dorí àwọn yóò sunkún. Bẹ́ẹ̀ bá dé ìlú Kwara tó bá di báwọn Fúlàní ṣe ń pa àwọn èèyàn nílùú Kwara yóò sunkún. Ẹ má wá gbàgbé pé àló lórí o, àló lórí gidi nílùú Kwara, àló lórí gidi ní Nàìjíríà. Kò sólórí tí ó protect wa o. Ẹ dákun torí Ọlọ́run ẹ dúró síbi tẹ́ ẹ bá ń gbé. Bó bá ṣe é ṣe ẹ̀yin tẹ́ ń bọ̀ látòkè òkun ẹ má wálé. Ní fọjọ́ ọlọ́jọ́ lọ, ní kó sí páńpẹ́ ayé, ní kó sí páńpẹ́ àwọn Fúlàní. Èkó ló ń gbé ṣọdún lẹ́kọ̀ọ́. From Kwara to Ekiti State is not a 1 hour drive. From Kwara to Ekiti, and they're already in Kwara, where they enter a church. And you think they are joking. Look at, you don't know that people have a map. They have already made their trajectory, how they are going to, and Ganadam, a whole around Kakamfo is telling me that they have planned to attack the southwest. And you are there. You are there. Are there on Kakamfo? You are there at Eba. What are you supposed to do? Is that why you elected as around Kakamfo? By now, we should be hearing that, in fact, these people are on the run because the around Kakamfo have entered the battleground. That's what we should be hearing. Shotiga, show understand the game yẹn bó ṣe ń lọ. DSS charges 7 IPOB commanders.
The Department of State Services has filed terrorism charges against 7 suspected commanders of the indigenous people of Biafra, alleged to be linked to the jail Finland-based separatist agitator, Simon Ekpa. The charges were filed in 3 separate suits, blah, 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 before the Federal High Court in Abuja on November 19. A statement on Thursday by the Deputy Director of Public Relations and Strategic Communication of the DSS, Favor Dozie, said the suspects were accused receiving funds and other material support from EPA and other foreign-based members of IPOB who advanced the group's activities. Ṣé ẹ understand bí game yẹn ṣe ń lọ? Àwa Southerners, ẹ má jẹ́ ká fall sí game tí àwọn politician play, including Baba Tinubu. Gbogbo game tó bá rí tó wà ńlẹ̀, Baba Tinubu mọ̀ sí. Mo fẹ́ kó mọ̀ by now wípé wọ́n ti hijack Nàìjíríà mọ́ Baba Tinubu lọ́wọ́. President Tinubu go mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ nínú Nàìjíríà, that is the issue. But kí àwa aráàlú ká má lè mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀, òun ni wọ́n ṣe sáré arrange gbogbo wúwu ìdájọ́ Mazi Nnamdi Kanu. Tí ó bá wá jẹ́ bẹ́ẹ̀, ó ṣe jẹ́ àsìkò tí terrorist hijack Nàìjíríà àbí wọ́n ti hijack ẹni. Wọ́n ti hijack ẹ̀. Tí terrorist ti hijack ìjọba mọ́ Baba Tinubu, di only tí tó ti ṣe ni pé tó fi máa mọ̀ wípé wọ́n ti hijack Nàìjíríà. Ó ní pé kán ti lọ sí Aso Villa kán dẹ̀ lé bàbá kúrò ńbẹ̀ àbí wọ́n náà gbé àbí wọ́n gbé wọn síbì kan. You understand? Bóyá ìgbà yẹn ẹ mọ̀ nǹkan ti hijack Nàìjíríà. Àwọn politicians wọ́n wò wípé ọ̀nà wo ni àṣírí yẹn ò fi ní tú. Ó ní gbogbo ọ̀rọ̀ Mazi Nnamdi Kanu tán ṣe justice tán decide lórí case lánàá yìí. Wọ́n mọ̀ wípé ìjà ń ṣẹlẹ̀ àgàgà láàrin àwa ọmọ Igbo àti Yorùbá pé argument every now and then. Yorùbá ni wọ́n ní kó lọ decide case Nnamdi Kanu. Wọ́n ti mọ̀ wípé ọmọ Igbo ò ní gbọ́ kò ní gbà. Mo fẹ́ kó mọ plan àwọn politicians ni o. Nítorí nǹkan tó ṣẹlẹ̀ káṣírí má bàtú ká má lè focus pé wọ́n terrorist pa Nigeria citizen. Government ti useless. Wọ́n lè rí nǹkan kan ṣe. Terrorist ni ìjọba Nigeria, present ìjọba Nigeria kì í ṣe Baba Tinubu. Baba Tinubu ẹ park báyìí. Àbí kò tí ì yé wa. Wọ́n wá fẹ́ káṣírí yẹn took everybody mọ anything. Òun náà ṣe sáré lọ gbé kéèsì Nnamdi Kanu ẹwọ́yẹ ìgbà tó ti ń gbé lọ fún trial. Kí ló dé tí ó ṣe jẹ́ àsìkò tí ó ṣe jẹ́ pé later náà lọ gbé kéèsì yẹn tó fẹ́ decide. Wọ́n believe pé tó bá ti decide yẹn ó máa fa argument yẹn la máa rán à nílé pariwo nípa terrorist pé terrorist ti hijack ìjọba mọ́ Tinubu lọ́wọ́. It is their game. Tó bá dé wá listen sí fídíò yìí dáadáa, tó bá wù ẹ́ kò gbọ́, tó bá wù ẹ́ má gbọ́. Àgàgà ìwọ tó wà labroad sọ wípé o fẹ́ lọ ṣe dirty December kan Nàìjíríà. Orí gbogbo bó ṣe lọ kò sí ni tó bá lọ tó bá pa ẹ́ àbọ̀ jí ẹ gbé. Lẹ́yìn kárí fídíò ẹ̀ kò sí nǹkan míì ta lè ṣe fún ẹ. O gbọ́ nísìn, o jẹ́ rárá jókòó síbi tó bá wà. Láyé ìgbà kan, ní ayé ìgbà kan náà máa sọ wípé akéré oko lọ sílé lórúkọ Jésù, akéré oko lọ sílé because I believe pé ní other country tá bá reside sí oko ni ilé gangan ní ìlú wa Nàìjíríà. Ìlú tí yorí ti ṣe jo Nàìjíríà òun ló kó nísìn. Country ibi tó wà yẹn tọkàn ẹ ti balẹ̀ tó lè think straight like normal human being tó jẹ́ pé gbogbo nǹkan tó ń fẹ́ ló tẹ́ ẹ lọ́rùn bẹ́ẹ̀ ló tẹ́ ẹ lọ́wọ́. Tí ẹ̀mí ẹ jẹ́ iyebíye lọ́dọ̀ wọn tó bá pariwo jù ọlọ́pàá wá bẹ́ẹ̀ pé kí ló dé tó ń pariwo ibẹ̀ yẹn gangan nílé. Nàìjíríà ti doko. Ibi tó wà tọkàn ẹ ti balẹ̀ tẹ́mi ẹ ti jẹ́ iyebíye tọkàn ẹ mọ́ ìlú yẹn tó mọ̀ wípé ó wà láyé òun exist. Ibẹ̀ nílé compare to Nàìjíríà tí wọn ò mọye population wọn. Gbogbo wọn tó wà nù Nàìjíríà ọkàn wà bẹ́ẹ̀ ni wọn ò mọ̀ bóyá ó wà láyé, wọn ò mọ̀ kò síbi tó right wọn sí. Ní àwọn ID card orí burúkú jókòó síbẹ̀. Àìmọye orúkọ tí ó exist tó ti kú tó fi ṣe ní tó fi ṣe ID card. Ṣé you dey see their game? Mo ní kí n gbé ẹ débẹ̀ ni o. Ẹ̀yin tẹ́ ẹ̀dẹ̀ wà nínú Nàìjíríà, ẹ̀yin ọmọ Ìgbómìnà, ẹ̀yin ọmọ Kwara, nígbà tó ti jẹ́ wípé ọ̀dọ̀ yín ni wọ́n ṣí sí nísìn, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, wọ́n ní ẹ jókòó síbi tẹ́ ẹ bá wà ẹ má lẹ̀ ń bọ̀. Ó tilẹ̀ yẹ pé nínú Nàìjíríà ní ibi tẹ́ ẹ wà yẹn kò sí guarantee pé ètò ààbò tó dájú wà fún yín, ṣùgbọ́n ẹ má lọ sí Kwara for now. Avoid Kwara. Bọ̀ tó bá wá sọ wípé olórí méjì ó ní extra life ń bì kan, why not if not go now? Lọ. Ṣùgbọ́n dádì yẹn, this barrister na wá for you, èwo ní Ààrẹ Ọ̀nà Kakanfò àbí báwo ló tẹ
Ààrẹ Ọ̀nà Kakanfò, leave Gani Adams alone now, barrister. Leave Gani Adams. Ewo laboro ma press neck Gani. Ma press neck Gani. Ba mi Gani Adams ẹ̀yin dúró mẹ́yẹn má bother wa ma jà fún yín. What kan fa wèrè lo yan? Ewo ni Ààrẹ Ọ̀nà Kakanfò. Ha. Ló wá ní Ààrẹ Ọ̀nà Kakanfò wá fún wa ní information èyí tó yẹ kó jẹ́ pé kán máa gbọ́ wípé Ààrẹ Ọ̀nà Kakanfò ti wà nínú igbó tí ń kojú àwọn kìíní barrister wetin kí la gbé kí lẹ jù wetin we carry wetin you throw na okay e be like say you no understand the matter wey dey ground now. Ààrẹ Ọ̀nà Kakanfò don come out now. Barrister, send me your link or your handle. May I forward the video to you? He don't tell the whole Yoruba, say every one of una where they even they call am. May he go chest these people, give you protection. Una don't invite and make them run lágbára kilo yiboro lágbára na. Bàbá Láàfin Adéyẹmí, ẹ̀yin nu Ọlọ́run, ẹ ti wà lọ́dọ̀ Ọlọ́run. Ẹ̀yin nu Ọlọ́run ní kaníyàn o. So ẹgbowó oyè ẹjẹ́ ìwé àkókò lé Gani lórí ẹ̀dẹ̀ declare pé Ààrẹ Ọ̀nà Kakanfò according to the barrister ọmọ Igbo ẹ̀yin wá mú agbára tó yẹ kó máa fi jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò ẹ̀wà gbàgbára ẹ̀ minus agbára orúkọ tẹ́tù nìkan lẹ̀ fún Gani ayé mi àmọ́ Gani mo bínú ibà níbi tá a bá dé mo tender apology ẹ ṣẹ̀ṣẹ̀ sọ̀rọ̀ ní ìbájẹ́ wípé tí tètè láhùn láti jọ wípé Ààrẹ Ọ̀nà Kakanfò tẹ́jẹ́ yìí tẹ́tù lásán náà bá dé òun padà gbàgbára yẹn lẹ́yìn lọ́wọ́ àmọ́ òun la ṣe ń pè yín ṣùgbọ́n ẹ̀yin èwo nínú yín ló lọ lẹ́fẹ̀ẹ́ rojọ́ pa Gani Adams because ẹ ti ń praise neck Gani ò lè mí dókè kò lè mí dé sàlẹ̀ ṣe fẹ́ jẹ́ òkú ẹ̀mí Gani ni. Ẹ wo Ààrẹ Ọ̀nà Kakanfò kankan ò lè jà fún anybody ibi tá a wà lẹ́yìn kí gbogbo wa ká fọ́n sí ìgboro gbogbo Nàìjíríà àti Yorùbá àti Igbo ká gbé tribe ethnicity everything ká gbé jùnù tí àwọn politician fi ń divide wa ká jọ unite ká fèsì wọn ká pariwo fún gbogbo àgbáyé pé Nigeria government are the one killing Nigeria citizens o kan wá kó àwọn army terrorists wọn kan tún wá pa wá definitely àwọn terrorists náà rán sí EndSARS. Ó tí ma gbọ́ àwọn terrorist military àwọn náà rán lọ sí EndSARS nítorí ẹ̀ náà ṣe lójú àánú tán fi pa àwọn ọmọ yẹn lọ́dún náà lọ ọ̀rọ̀ yẹn ti ń yí ẹ̀ àbí mo sì sọ ẹ́ pásìkò yìí títí àṣírí oríṣiríṣi máa tú máa lè bá jẹ́ àjọ máa lè bá. Orúkọ tèmi ò yí padà Ìyèdára Kowó ni mò ń jẹ́ má gbàgbé láti bá mi share fídíò yìí sí drop comment ẹ̀ àsìkò tó ń ṣọ̀tá èèyàn kan ò mà sí. We have to be there for one another. Lẹ́nìkan ìwé àtẹ̀mí màlá níra wa. Má gbàgbé láti bá mi subscribe. Ẹ bá mi sọ fún family, colleagues, àwọn ọmọ mi kẹ́ bá mi subscribe, ẹ bá mi subscribe, ẹ bá mi like, ẹ bá mi comment lọ títí, ẹ bá mi fún mi ní support, ẹ fẹ́ mi ní support o. Torí iṣẹ́ ni mò ń ṣe kò easy o. I need your support. Thank you for doing so. Má gbàgbé láti join wa ní orí live show. Ire